ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master Bracket Òkodoro Yorùbá Television. Lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà. Lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà. Lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá wa comment, ẹ bá wa like, ẹ sì bá wa share fọ́nrán wa yìí. Ojú tẹ́ kún fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa nílé lóko káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé, pàápàá jùlọ ilẹ̀ kóòtù òjìrè, àwọn ọmọ Nàìjíríà mi báyìí àtàwa tí a wà ní òkè òkun. A dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa lórí àwọn ìkànnì ayélujára wa. Mo máa ń sọ nǹkan kan fún wa ní gbogbo ìgbà wípé tó o bá ń ṣe nǹkan kan lénìí, má wò pé èèyàn kankan ò rí ẹ, ẹni tó rí ẹ pọ̀ ju ẹni tí ò rí ẹ lọ o. Òun làwọn àgbàlagbà ṣe ń pòwe wípé àríṣe òun la rí kà, àríkà ní bàbá èrègùn. Tí n bá pa dáadáa ẹ bá mi sọ pé bẹ́ẹ̀ ni, tí n bá pa dáadáa ẹni mi ò gbà owó yẹn kẹ́ ẹ̀ correct mi, torí pé èèyàn kì í gbọ́ tán. Nǹkan tó o bá ṣe lénìí, má wò pé èèyàn ò rí ẹ o, àwọn tó rí ẹ pọ̀ o. Wọ́n ò fẹ́ sọ̀rọ̀ ni, wọ́n ò fẹ́ wí nǹkan kan ni, wọ́n ò fẹ́ sọ kẹ́límọ̀ kankan sí àwọn tó rí ẹ pọ̀, àwọn tó mọ nǹkan tó ṣe pọ̀. Kí ló jẹ́ kí n kọ́kọ́ pòwe ìsíwájú ni wípé Bíọ́lá Adébáyọ̀, mo fi àkókò ìsọfún yín pé Bíọ́lá Adébáyọ̀ fẹ́ bà péèjì ẹ̀ jẹ́ o. Lórí íńtáfíù tí ó ṣe fún Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé, ẹni tí a pè ní Celestia yẹn kì í ṣe Sẹ̀lẹ́, Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé Kérúbù, torí pé lábẹ́ kọ́mẹ́ǹtì ní TikTok lọ́ ti jẹ́ kí n mọ̀ wípé Celestia kọ́ pé Kérúbù ni. Gbogbo pàfọ́mánsì máa rí tó lọ ṣe ní Sẹ̀lẹ̀ yẹn ó lọ pé kó wá pàfọ́ọ̀mù bẹ́ẹ̀ ni, kì í ṣe ọmọ Sẹ̀lẹ̀, ọmọ Kérúbù ni. Bíọ́lá Adébáyọ̀ ó fẹ́ bà péèjì ẹ̀ jẹ́ pẹ̀lú íńtáfíù tó lọ bá Bùsọ́lá Ọ̀kẹ́ ní òtẹ́ yẹn, nítorí pé àwa a máa mú ọ̀rọ̀ jáde nínú ọ̀rọ̀ téèyàn bá sọ. Mo sọ nínú fọ́nrán mi kan tí ó kọjá pé àwọn tó ń ṣiṣẹ́ ní ilé ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò tó wá lọ́jọ́ orí, ṣùgbọ́n psychologically iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn ó jẹ́ kí wọ́n ní làákàyè jọ̀pọ̀lọpọ̀ wa lọ. Ọ̀ọ̀ni àjẹ́, wọn ò ní oṣó, wọn ò ní agbẹnumọ̀. Ọ̀rọ̀ títọ̀ tó bá sọ, títọ̀ sì sọ, títìwájú sọ, títẹ̀yìn sọ, òun ló máa yọ òótọ́ ọ̀rọ̀ jáde ń bẹ̀. Wípé irọ́ ló ń pa, òótọ́ ọ̀rọ̀ gọ̀gọ̀ lélẹ́yìí. Nǹkan tó kà, nǹkan tí wọ́n lọ rí ìdí ni òun ló fi mọ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, iṣẹ́ tẹ̀mí ń ṣe yìí, experience tí mo ní nínú ẹ̀, òun ló jẹ́ kí n sọ̀rọ̀ tí mo sọ jáde wípé Bíọ́lá Adébáyọ̀ ó máa bà péèjì ẹ̀ jẹ́ torí íńtáfíù tó lọ ṣe fún Bùsọ́lá Ọ̀kẹ́ yẹn. Ọjọ́ jókòó wọ́n jọ compose íńtáfíù yẹn ni. Íńtáfíù yẹn mo lè fi gbogbo ẹnu sọ wípé ẹjọ́ jókòó, ẹjọ́ kọ script tiẹ̀ ni, ẹjọ́ fúnra ilé ìdíyà pé kó ké, kó pariwo, kó ṣe nǹkan kan báyìí. Gbogbo akọ́là daft, gbogbo akọ́là ọpọlọ oríwọ̀ òpè, gbogbo akọ́là àníláàkáyè, gbogbo akọ́là kì máa rò nǹkan jìnnà. Àwọn tó ní làákáyè lórílẹ̀‐èdè yìí wọ́n tó 90%. Ara àwọn 10% tó kú yẹn bóyá àwọn tí ò pé, àwọn tó láwọn ọpọlọ, àwọn tó ti fa drug torí wọ́n ti yí, àwọn ní 10% yẹn. Ṣùgbọ́n àwa tí à ń gbọ́ nǹkan tá a máa ń gbọ́ tá a lè ronú nínú ẹ̀, àwọn 90%. Bíọ́lá Adébáyọ̀ íńtáfíù tó lọ ṣe fún Bùsọ́lá Ọ̀kẹ́ yẹn
ẹjọ́ compose ẹ̀ ẹjọ́ draft ẹ̀ ni nítorí pé nínú ọ̀rọ̀ mo fẹ́ mú ọ̀rọ̀ jáde nínú ọ̀rọ̀ báyìí tí mo fẹ́ tún pàrẹ́pàrẹ́ tí n bá dẹ̀ wà sọ ẹ̀yin fáǹsì wa ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáńlá ayé ẹ mọ̀ wípé rísìtì mo fẹ́ fà jáde yẹn ó lé kéńkà rísì yẹn tangible rísì ni bíbélì kan sọ wípé kò wá ní ìdìbí rísì yẹn ó ní ìdí ó ní ẹ ti mọ̀ pé kíní yẹn wọ́n fúrèmù ẹ̀ ní kòrílì o lákọ̀ọ́kọ́ ẹ kọ́kọ́ bá mi bèrè lọ́wọ́ Bíọ́lá Adébáyọ̀ ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ká ẹ ní nínú líìsì ẹ̀ ṣé àwọn tó ti ń bẹ̀ fún táfíù tó ti lé lóṣù 4, 5, 6 sẹ́yìn ṣé kò sí ẹ wá bèrè lọ́wọ́ ẹ̀ pé ọjọ́ wo ni ó gbọ́ sí ni Bùsọ̀lá Ọ̀kẹ́ yìí ọjọ́ wo ló lọ ọjọ́ kejì síra wọn nígbà tó fẹ́ lọ bá Bùsọ̀lá Ọ̀kẹ́ ó lọ bá ní hòtẹ́ẹ̀lì kò lọ bá nílé àkọ́kú o kò bá níbi tí bẹ́ẹ̀dì ẹ̀ tó ti já o kò bá níbi tí gbogbo fóòmù ẹ̀ tó ti lọ o kò bá níbi tí ìdúró ti ń rìn lórí iṣẹ́ o ó lọ bá ní hòtẹ́ẹ̀lì tí Bùsọ̀lá ń sọ wípé ọ̀wọ́n gbà 50,000 tó sanwó oṣù kan lẹ̀ fóun ẹ má bá wa di ọ̀rọ̀ wa o torí wípé tí wèrè bá rojọ́ wèrè kan ló máa dà tí wèrè bá sọ̀rọ̀ kalẹ̀ wèrè kan ló máa gbọ́ Ọlọ́run ò ní ṣe gbogbo wa ní wèrè ẹ̀yin fáǹsì wa nílé lóko káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin ọmọ Yorùbá àwọn ọmọ kóòtù òjìrè lóòkè òkun àti lórílẹ̀‐èdè Nàìjíríà mi báyìí ẹbí léèrè ẹbí Bíọ́lá Adébáyọ̀ léèrè pé ṣé àwọn tí wọ́n ń pè yẹn tí ò lọ bá wọn yẹn kí ló fà á sọ fún yín pé torí pé wọn kì í ṣe celebrity tó bá lọ interview wọn yẹn ó ti mọ̀ wípé ó ṣeé ṣe kí stream yẹn kó má débi tó yẹ kó dé àwọn yẹn ò lójú tó lè fi pawó fún àwọn yẹn ò lójú tó lè fi mú views wá fún àti Facebook àti TikTok àti YouTube àwọn yẹn ò lójú àwọn yẹn ò lórúkọ àwọn yẹn ò lókìkí àwọn yẹn ò ní fame ṣùgbọ́n ẹni tó jẹ́ celebrity ó tẹ́ka celebrity yìí òun ló wá pé tó fi sáyé gbé kámẹ́rà àtàwọn kúwẹ̀ tó fi lọ bá ní òtẹ̀ ẹ wá gbọ́dí torí pé àwọn èèyàn máa ń wò pé àwọn èèyàn ńlá káyà àwọn èèyàn draft nínú ọ̀rọ̀ láti mọ́rọ̀ jáde òun sọ wípé àwọn kan wọ́n gba hòtẹ́ẹ̀lì fún ẹ ó dín ní oṣù kan lọ́sàn-án 50,000 naira per day ẹ̀yin èèyàn wa ẹgbẹ́ calculator kẹ́ ẹ wá wò ó 50,000 times 30 ẹ má jẹ́ ká lò ní lip month o lip month tèmi mìíní ní pé 31 ẹ jẹ́ ká ṣe ní 30 50,000 times 30 tó bá tẹ̀sí kọ́tò á fún yín ní 1.5 million naira. òun mo ṣe sọ wípé aláìdáa ni Bíọ́lá Adébáyọ̀ ẹ máa ro nǹkan tẹ́ fẹ́ ṣe dáadáa kẹ́ ẹ tó máa gbé jáde torí pé làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wo fọ́nrán yìí wọ́n ní làákàyè jù wá lọ wọ́n lóye jù wá lọ wọ́n máa ń ru àròjinlẹ̀ jù yàn lọ. Bùsọ̀lá sọ wípé ilé tó ń gbé 1 million plus ta ló yẹ kó gba room apartment self contained kó lè máa gbé tó bá tẹ̀ wá gba room apartment self contained mẹ́yà bíi 500 600 ìyẹn nínú Èkó ṣùgbọ́n tó bá jẹ́ pé o fẹ́ rò ní pé condition ti dé bó ṣe dé nìyẹn a ò ní para wa kò sẹ́ni tí condition ò lè mú kò sẹ́ni tí condition ò lè wárántì ẹ̀ torí kò sẹ́ni tó kọjá àdánwò ó lè kó ònú Èkó kó máa bọ̀ lọ́nà Ṣàngó kó máa bọ̀ ní Fọ̀ kó máa bọ̀ lẹ́wẹ́kọ̀rọ̀ kó máa bọ̀ ní Pápá tàbí kó dúró ní abúlé Ẹ̀gbá tàbí Alákòókò Alágbàdo ilé àwọn yẹn sì ṣíìpù yàtọ̀ kó jẹ́ pé ó wà ní Èkó ó wà Lẹ́kì ó wà Lájà ó fẹ́ gbalẹ̀ 1.5 million iṣẹ́ kí lálákọ̀ọ́rí yẹn ń ṣe tó fẹ́ gbalẹ̀ 1.5 million. ṣé orin tó sọ pé nǹkan yẹn àwọn nǹkan tó yẹ kí Bíọ́lá Adébáyọ̀ kó máa bí Bùsọ̀lá lérè nìyẹn o ṣé àwọn orin tó sọ pé nǹkan yẹn ṣé wọn nìkan ló ń kọrin ní gbogbo àgbáyé
àbí wọn nìkan ní gbogbo èèyàn fẹ́ máa gbọ́ lójoojúmọ́ lọ́fẹ́ máa stream orin ẹ̀ ló fi fẹ́ ní owó lọ́wọ́ tó bá jẹ́ pé orin ẹ̀ wà ní streaming platform tó bá ronú dáadáa pé jẹ́ kí n ronú pé kí n lè jẹun fi orin ẹ̀ sí all platform o ò fi sí orí ti wà lọ́wọ́ mákẹ́tà tẹ́jọ́ ń ṣe yùnkẹ́yùnkẹ́ ń gbá yẹn ó ti kó gbogbo ẹ̀ mọ́ra ẹ ti jọ jẹ́ gbogbo èrè tán nígbà tó wá ń pariwo ìpè kìnìkan ó tún sanwó oṣù kan tán 1.5 million ó tún sanwó oṣù kan míì ṣé owó tó o fi gba hòtẹ́ẹ̀lì yẹn o ò lè fi gbalé owó awáṣọ online owó ajókòsẹ́gbẹ̀ ìwọ Bíọ́lá Adébáyọ̀ ó ń sọ wípé ó ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn gbogbo statement ọ̀hún tàjáde lẹ́nu ṣé àwọn ọ̀rọ̀ yẹn tó bá làákàyè mu tó bá làákàyè lọ tó bá fẹ́fẹ́ rẹ́ torí wípé tá lọ bá lọ àbọ̀ máa padà bọ̀ àwọn Yorùbá ní ẹ jẹ́ ká ṣiṣẹ́ lẹ̀ o torí òǹgbẹ o ó wá ṣeéṣe ń gbà míì kéèyàn ṣiṣẹ́ lẹ̀dọ̀ òǹgbẹ kíkiní yẹn fẹ́ rọ́ àwọn ayé á rí àwọn ayé á mọ̀ àwọn ayé á gbẹ́niyẹn nídìí sókè Bùsọ́lá nígbà tó ń kọrin kó tó di pé wá sí interview tẹ́fẹ́ fi gba gbogbo ayélujára ìjẹ́sọ́ òpó mi lẹ̀dọ̀ òǹgbẹ Bíọ́lá Adébáyọ̀ kò bí ẹlẹ́rìí yẹn tẹ́fí wá ń sọ gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun mo sọ pé Bíọ́lá Adébáyọ̀ yìí kì í ṣe èèyàn gidi o aláìdáni o ókè Mercy kó tó di kó kú kó tó di pé ó gbà kíní kọjá lọ́wọ́ ẹ̀ bọ́ra colleagues ẹni o nínú iṣẹ́ tíátà jẹjọ́ ṣe yìí bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé wọ́n ti pín ẹgbẹ́ ní tíátà sí méjì àwọn kan wà tampan àwọn kan wà ANTP colleagues ẹni òkè Mercy o ẹjọ́ ń ṣe fíìmù ni o kí ni nǹkan tó o ṣe nínú láìfù ẹ̀ kó tó di pọ̀ lọ́jọ́ dé sí òkè Mercy àbí wo kì í wo bí bọ̀dà Kúnlé Àfọ́dù bóun tó ṣe ń rànú péjì ẹ̀ tó bá lọ bọ́wọ́ àgbàlagbà àwọn tó ti ṣe fíìmù ti pẹ́ àwọn tí mákẹ́tà ti bá yíyẹ wọn jẹ́ ó ń lọ gbé wọn dìde ó ń kọ́lé fẹ́ lómi ẹlòmíì tó ti kọ́lé tó ṣe foundation ó kọ́lé fún ẹlòmíì tó kó ti gbélé ó kàn gbélé arògiri tí wọn ọ̀rẹ́ tó ṣe kankan ó parí gbogbo ẹ̀ fún gbogbo àkọsílẹ̀ rere yẹn ó wà lákàntì fún bọ̀dà Kúnlé Àfọ́dù lọ́dọ̀ Ọlọ́run ọba lẹ́yìn yẹn wọ́n tún ń ṣe ilé ìmọ̀ tí gbogbo ta máa ń wò mí ìlẹ̀ ṣe kí n máa wò ó torí pé làákàyè pọ̀ nínú prógráàmù wọn àwọn ò kì í fojú ṣàjú ṣe Bíọ́lá Adébáyọ̀ íńtáfíù tó ṣe fún Bùsọ́lá ọ̀kẹ́ yìí ojú ṣàjú àti kọ̀ǹpóòsì nẹjọ fi ṣe ó mọ̀ wípé àwọn èèyàn máa jáde lórí ọ̀rọ̀ yẹn mo ń sọ mo tún sọ sẹ́ẹ̀ àní nílẹ̀ Yorùbá wa yìí àwa tá a ní làákàyè àpọ̀jọ wọn tó wà ní làákàyè lọ ìwọ tẹ́ kọ́kọ́ wò tẹ́ kọ́kọ́ gbọ́ná òkìní yẹn ń wà ó wà very irritating ó sọ pé kí ẹ́dítọ̀ kò gébè yẹn dànù wípé àǹtí Bùsọ́lá nǹkan tẹ́ ń sọ yìí tẹ́ bá sọ wílé yẹn àwọn èèyàn nìran yìí lọ́wọ́ àwọn èèyàn máa drag in online ẹ̀rẹ́ ti room hotel 50,000 lójúmọ́ ẹ̀ sanwó oṣù kan lẹ̀ oṣù kan tó tọ́ ti sanwó oṣù kan míì ẹ wá Bíọ́lá ìwọ fún ara ẹ ó ṣe pé Bùsọ́lá ọ̀kẹ́ kó o bí léèrè pé kátẹ̀wá sọ pé àwọn èèyàn jáde wọ́n ràn ẹ́ lọ́wọ́ wọ́n gbalé fún ẹ táwọn tó bá gbalé fún ẹ náà lọ́ máa róúnjẹ sílé fún ẹ táwọn lọ́ máa raṣọ sí ẹ lọ́rùn táwọn lọ́ máa ra kírìmù sí ẹ tó máa ra kírìmù fún ẹ táwọn lọ́ máa fowó sí ẹ lápò táwọn lọ́ máa bẹ́ẹ̀ gbé gbogbo bíìsì tó kù ó ṣáà máa ra náà ó máa romi ó máa jáde lọ sọ́ọ̀tù sósì tó bá ní mọ́tò táwọn ló máa pọ̀ sí mọ́tò tó bá ní mọ́tò táwọn ló máa bẹ́ẹ̀ sanwó Uber. Bíọ́lá Adébáyọ̀ ó bí léèrè gbogbo yẹn abẹ náà pé làákàyè orí wa kò pé táwọn tó bá ṣe kíní yẹn fún tí wàá dúró ń bẹ̀ tẹ́ àwọn tí wọ́n gbalé fún lọ́dún yìí ṣé tó bá dọ̀dún tó ń bọ̀ àwọn náà lọ máa bá rìn ní owó ilé yẹn àwọn náà máa bá sọ ice lọ. ó sọ fún wípé àǹtí kí ló dé tẹ́ ò ní a side business yàtọ̀ sí iṣẹ́ orin yìí. ṣé èèyàn àtọ́ pé òun ń kọrin kẹ́ni ẹ wá sọ pé iṣẹ́ orin ni iṣẹ́ mi o kò ní bàjẹ́ fẹ́yìn olórin ìlú wa yìí olórin gospel
àtolórin fújì àtọwọn olórin jùjú kò sẹ́ni tí ò ní aside work ń ṣẹ́nu wọn. ẹ súnmọ́ wọn kẹ́ ẹ mọ bó ṣe ń ṣe é. lẹ́yìn pé wọ́n ní aside work gbogbo wọn ló ní platform, gbogbo wọn ló ní YouTube tó run, gbogbo wọn ló ní Facebook tó run, gbogbo wọn ló ní TikTok tó run, gbogbo wọn ló ń ràn lọ́wọ́ Google, Apple Music kankan Boomplay kankan bẹ́ẹ̀, gbogbo wọn ló ní tó wọ́n wọlé síbẹ̀. Mega 99 nìyẹn ó ní iṣẹ́ tó fi rẹ́ǹtì, ó ní Mikado tó lù káàkiri, ẹlẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ Pasuma, oríṣiríṣi business, ẹlẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá wa Wasiu Ayinde Marshal. Kó wá sọ pé iṣẹ́ orin tí mò ń ṣe kìnnì kan àbí torí pé bẹ́ẹ̀ ṣe lò gbé sí ayé yín kọjá gbà tó wà lọ́dọ̀ Báyọ̀wá bẹ́ẹ̀ náà ló ṣe náà pé ayé wà nísìnyí. Ayé mà ti yí, ayé ti kú òǹbí tànà, ayé ti bọ́ sí tòní. Àwọn tá bá wà táìmù gbàkọ̀lá máa bá jayé, àwọn ti sìn ayé ti kú òǹbẹ̀, ojú ti là, ọpọlọ ti ṣiṣẹ́ yàtọ̀ sí bó ṣe wà. Gbogbo ìgbà tẹ́ máa ń lọ fi kinní ṣe yẹn ó ti yàtọ̀ sí tìsín yìí. Ṣèbí torí pé Ọlọ́run jẹ́ kí ẹ̀sìn àwọn mákẹ́tà, Ọlọ́run jẹ́ kí ẹ̀sìn wọn kó yọ, tí gbogbo àwọn ọmọ ọlọ́mọ, àwọn bàbá oníbàbá, àwọn èèyàn léèyàn, àwọn ọ̀rẹ́ wa tí wọ́n ti gbọ́ tí wọ́n gbèsè fún mákẹ́tà mọ́, tó bá wọn nítorí ẹ̀ ló jẹ́ kẹ́lẹ́yà ẹ̀ kó yọ síta yìí. Táyé gbígbà tí àwọn ọgbà tí mákẹ́tà tó wà lójú ẹ̀ tó ń pa àwọn ẹni ẹlẹ́ni tó ń pa wọ́n lẹ́kúnjayé, tí wọ́n jẹ́ kí iṣẹ́ wọn kó yọ, táwọn èèyàn máa la fi 2 million 3 million tó máa la fi yaṣẹ́ tẹ́yìn máa rà lọ́wọ́ wọn 700,000 800,000. ẹlòmíì wà jẹ́ pé ẹ máa fún lówó kó lọ yaṣẹ́ wá ẹ̀yin lẹ lówó tòótọ́. Nígbà tí profit bá dé tẹ́yìn bá dé ẹ̀ ní fún ẹni yẹn kò ṣiṣẹ́ dànù, ẹ̀ wá sọ pé ṣé ẹ̀yin kọ́ lẹ fún lówó tó fi ya fíìmù. Ṣé nígbà tẹ́ fún lówó tó fi ya fíìmù tó rówó lórí ẹ̀? Ṣèbéèrè tó bá wọlé o lè sọ pé torí pé ìwọ ló kówó lẹ̀ o lè kó 70%, fẹ́ni yẹn náà 30% jẹ́ kó jẹ́nu inú wà látọ̀ṣe. Ẹ jẹ́ kó jẹ́nu wà látọ̀ṣe, òun lọ́lọ́run fi kọ́gi mọ́ yín. Gbogbo platform ti dé, ṣiṣẹ́ ẹ̀ kó gbé sórí YouTube ẹni, tó bá gbé sórí YouTube gbé lọ fún Netflix, tó bá gbé fún Netflix gbé lọ sí sinimá, wà máa jẹun. Òun lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin àtàwọn ọ̀ṣọ́rọ̀ ọmọkùnrin ní industry nísìnyí, òun ló jẹ́ kó soríire. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn onífíìmù aṣọ ní ẹ̀gẹ́ òun ló fi ń parònú rẹ, ṣùgbọ́n ní ìsìn ó ti kú òun bẹ́ẹ̀, ẹlẹ́yàwó mákẹ́tà ti yọ, òun ló jẹ́ kẹ́lẹ́yà tiẹ̀ náà kò yọ, torí pé kó bá ṣe bẹ́ẹ̀ ni Máyọ̀wá bóyá Báyọ̀wá tẹ̀ ni á sì máa ṣe yùnkẹ́yùnkẹ́, ẹjọ́ máa ṣe yùnkẹ́yùnkẹ́ jẹ́jọ́ ń ṣe. Ṣé ńgbà tó wà lọ́dọ̀ Báyọ̀wá ṣé wà nìkan lóbìnrin tó wà ń bẹ̀, ṣebí ṣe ni wọn náà tẹnìkan mọ́lẹ̀ tó fi gùn kéni. Gbogbo yùnkẹ́yùnkẹ́ ẹgbà yẹn Ọlọ́run ti wá kọ́gi mọ́ mákẹ́tà, owó kò wọlé mọ́, ebi ti wọlé fún wọn, gbogbo ibi tó gbé mọ́tò dé wọ́n ti fẹsẹ̀ rìn débẹ̀, gbogbo ibi tó gbàtọ̀ jẹran wọ́n ti ń padà jẹ pọ̀ mọ́ àtàpàsùn báyìí. Wọ́n ò jẹ ọbẹ̀ ẹlẹ́gùsí mọ́, wọ́n ti ń jẹ gúre ọlọ́bọ̀rọ̀, wọ́n ti ń jẹ ewédú olójú kan, wọ́n ti ń jẹ lọ́wọ́ olójú kan. Èèyàn ò lè fowó ẹkún kó fi rajà ẹ̀rín, òun ló dé báyìí o. Torí pé táyé pé òun mákẹ́tà sì wà lójú ẹ̀, irú nǹkan tó ṣẹlẹ̀, irú ìgbé tó ké wá sí online ó lè ké wá. Wá ti Báyọ̀wá ẹ̀ sì máa ṣe yùnkẹ́yùnkẹ́ torí ò sì fáyìn sí bẹ́ẹ̀. Òun ló dẹ̀ ń dì sí ìfù ẹ̀, òun ló ṣe wúra ẹ̀ pé o ti jẹ́ celebrity, o ò lè ṣiṣẹ́ kankan. Àwọn ẹgbẹ́ yìí ń ta báàgì, àwọn ẹgbẹ́ yìí ń ta ṣu, wọ́n ń tẹ̀wà, wọ́n ń ta gàrí, wọ́n ń tẹ̀lùbọ̀, ṣùgbọ́n wọ́n pẹ́ beauty yẹn sì wà lára mi, mo fine. O ò lè ṣiṣẹ́ kankan yàtọ̀, ṣé orin wá jẹ́ṣẹ́ ni? Ẹ̀yin olórin ẹ má bínú, ẹ má rò kọjá bí mo ṣe rò. Ó ní nǹkan tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀, mo lè má mọ bí mo ṣe fẹ́ gbé kalẹ̀, ṣùgbọ́n ẹ gbà mí bẹ́ẹ̀. Gbogbo àwọn tó ń kọ fújì, tó ń kọ gospel, tó ń kọ jù tọ́jú kan, oníkálukú wọn níṣẹ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tí wọ́n ń ṣe, kì í ṣe ṣé orin nìkan ni wọ́n ń ṣe. Bùsọ̀lọ́kẹ́ ó ní ojú tì, ó tẹ̀ fẹ́ fi tiẹ̀ kó bá Bíọ́lá Adébáyọ̀ nítorí pé bóyá ọpọlọ ọmọdé ló sì wà lórí Bíọ́lá Adébáyọ̀ tí ò ro nǹkan yìí dáadáa kó tó ṣe. Wàláì
kò rò dáadáa kó tó ṣe, kò mọ̀ wípé ọ̀nà bíi báyìí àwọn èèyàn máa bá bẹ̀yọ̀ fóun. ṣé ńgbà tó ń dùn ta ni Bùsọ́lá Ọ̀kẹ́ tó mí sí lára? nígbà tó ń dùn ta ni Bùsọ́lá Ọ̀kẹ́ tó fà lọ́wọ́ tó falẹ̀ láti ilẹ̀ báyìí tó fà sókè nígbà tí ṣòro ìdé ẹni yẹn á dìde fún un. torí ẹ̀ láti máa ń sọ fún yín pé òní la rí, kò sẹ́ni tó mọ̀ la o, Ọlọ́run má lágbára o, òní la rí, kò sẹ́ni tó mọ̀ la. tó o bá ń lù lẹ́ni tó bá ń dún fún ẹ lẹ́yìn tó bá fi ń jó nǹkan kan tó fi ń de nǹkan kan mọ́lẹ̀, ìwọ náà ò ṣe gbìyànjú fa ẹnìkan lọ́wọ́ láti ìsàlẹ̀ fà lọ́wọ́ sókè. jẹ́ kó mọ̀ yìí pé o ní pààtì rere lára òun. Bùsọ́lá Ọ̀kẹ́ ta ló ní pààtì rere láyé ẹ̀ nígbà tí náà orin ń jó fún ẹ láàrin ìwọ àti Báyọ̀wá. ó wá ń ké lórí íńtánẹ́ẹ̀tì lísìn wípé orí nǹkan jẹ, o ti fi gbogbo ilé jẹ gbèsè, o ti fi gbogbo ọ̀nà jẹ gbèsè. ta ló wá fẹ́ sọ yẹn fún o? nítorí pé bíútì tó o ní tó ń tà tó o lè fi ṣiṣẹ́ yàtọ̀ sí iṣẹ́ orin yẹn tó o ti pe iṣẹ́ orin níṣẹ́ yẹn. òun ló yọ lẹ́yìn àwọn kan sọ pé ilẹ̀ rèé ọmọ ọlọ́ọ̀lẹ̀, ilẹ̀ rèé ọmọ ọlọ́ọ̀lẹ̀. bọ́bá wí fún ni agbọ́ o, bọ́bá sọ fún ni àgbà. tálẹ́ni tí Báyọ̀wá lè sponsor, tálẹ́ni tí Báyọ̀wá lè market, táyé ẹni tó wọn ní bàjẹ́. ẹ̀yin èèyàn wa, Gbẹ́ngà Adébóyè Báyọ̀wá ló ń produce ló ń market ẹ̀. ẹ wò ó, Gbẹ́ngà Adébóyè tamọ́ra ni. ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká sọ fún Bíọ́lá Adébáyọ̀ kó má bà péèjì ẹ̀ jẹ́ o, kó mọ orú àwọn tó máa sọ pé òun fẹ́ lọ bá fún interview. ayé ti kúrò ní bó ṣe wà, ayé ti kúrò, ayé ṣé ojú wa dúdú mọ́ débi pé ẹ fẹ́ fíìmù kankan kọ́ wà nímọ̀ pé ìṣẹ̀lẹ̀ fíìmù kìíní. Bíọ́lá Adébáyọ̀ ṣe bí àwọn àgbàlagbà tẹ̀ máa ń pòwe wípé ẹṣin iwájú ni tẹ̀yìn máa ń wò sáré. àwọn tó já síwájú ẹ tó ti wà nídìí iṣẹ́ podcast yìí, tó ti wà nídìí lọ́nà yìí tipẹ́tipẹ́, tó ò rí bí wọ́n ṣe ń ṣe ni. tó bá tẹ wà fẹ́ wò tẹni méjì ti Kúnlé Àfọ́dù, bàdà Kúnlé Àfọ́dù yẹn ó ti tó wò fún ẹ. ta lẹni tó o nípa nínú ayé ẹ? torí pé ẹni tó jèsì kọ́tò lẹ́ni ó kó àwọn ará tó kú lọ́gbọ́n ni o. nǹkan tó ṣẹlẹ̀ sí Bùsọ́lá Ọ̀kẹ́ yìí ó kọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́gbọ́n. tó o bá wà nípò kan lẹ́ni má rò pé o máa wà nípò yẹn títí. o ṣe gómìnà ni, o ṣe pírẹsidẹ́ǹtì ni, iye ọdún ẹ máa pè, o máa kú òǹbẹ. kò lọ títí ní kinní yìí. tó o bá wà nípò kan gbìyànjú kó o fa èèyàn lọ́wọ́, kó o fà lọ́wọ́ sókè, torí pé kí wọ́n náà lè ní sales. àwọn Yorùbá, àwọn àgbàlagbà wọn á nítorí ìrègùn la ṣe ń ṣoore. ta lẹni tó o ṣe fún Bíọ́lá Adébáyọ̀, Bùsọ́lá Ọ̀kẹ́? ta lẹni tẹ́yìn méjèèjì ṣe fún tẹ́lẹ̀ sọ pé mo fà lọ́wọ́ sókè láti ìsàlẹ̀? ẹ pọ́ìntì ẹ̀ mú méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá jáde. kò ní bàjẹ́ fẹ́yìn tẹ́ mu wà lé. làákàyè tiyín ó pọ̀ ju tọ̀dọ̀ wa lọ. inú làákàyè tiyín làwọn ń lò. Ọlọ́run wà ní jẹ́ kí làákàyè yín kó dọ́gba. ojú tẹ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. ẹ bá a pín, ẹ jẹ́ kó délé kó dóko, kó kan Bùsọ́lá Ọ̀kẹ́, kó jẹ́ kan Bíọ́lá Adébáyọ̀ àti bàdà Kúnlé Àfọ́dù, kó kọ́ wọn lára. bàdà Kúnlé Àfọ́dù bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ ẹ máa ṣe o, ẹ má yí wà padà, torí pé gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá òun láyé ń rí. ẹ wá máa bá wa gbìyànjú àwọn tó ń bọ̀, àwọn tó jẹ́ colleagues yìí bí irú Bíọ́lá Adébáyọ̀ yìí, ẹ máa bá a gbà wọ́n nímọ̀ràn, torí pé Bíọ́lá Adébáyọ̀ ó ti ṣiṣẹ́ takuntakun lọ́nà yìí. kò wà ní dáa kó fi nǹkan tí ò dáa kó fi ba péjì ẹ̀jẹ̀. kò ní bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fáwa. ó kó dóru ọ̀rọ̀ ní mídíà. ire o.